ọlọ́mọ pàbò wà bàbá mi àti ti tẹ́tẹ́ tó dé àwọn alájagun iṣẹ́ àti ìran ìgbòho ẹgbẹ́ tó ń jẹ́ òkú ọlọ́ àjọra ni. bẹ́ẹ̀ ìgbà pé àwọn ilé ẹ̀ka làwọn máa lé bákùn máa rè ẹ̀jẹ̀ lọ́wọ́ àwọn ilé ẹ̀ka wáyé 2002 àfi yóò ní 2004 yẹn bá wọlé lúwọ́ ní wọn mọ̀ fọ́ ni 2006 níbi ẹtí mọ́wọ́ ní 6 2008 àwọn ti gbẹ́yìn ní òní 2008 ní ẹ̀ní tẹ́lú ayé ọ̀tọ̀kọ̀tọ̀ yọkùnrin àgbà tó yọkọ̀ àwọn olóní bọ́ọ̀bẹ ní bá dẹ̀ ìdúrà tẹ́sẹ̀ ẹ̀ lẹ́tìmọ̀ tọ́kì lẹ́nu yìí kúkú lẹ́nu àwọn ọ̀tá yìí Ìgbòho mọ́jà sọ̀rọ̀ bàbá dámì ìgbòho apátákùtù akùsì pátá ọlọ́mọ gbàgbọ́ fún wa. Lẹ́yìn bá rí pé òun tó lówó lẹ́yìn kò ní lẹ́yìn sí èkú láyé. Lẹ́yìn bá fara wọ ilé ìjọ gbèsè kú ni bọ́bí bá ta fún sí kò lè lọ́kọ̀. Bàbá mi kò sí táàbù owó sí. Ẹ máa kó àlọ́ ní kálọ̀ mọ̀ fún bọ́. Ẹ dákun ẹ wà dáadáa fẹ́ẹ̀ rí pé fún yín lajà jẹ. Àwa náà máa jagun akọni Oòduà ọlọ́mọ